ló máa ń ṣe ní láàánú àwọn tó pera wọn ní olóòótọ́ majority mùsùlùmí máa ní pé olóòótọ́ làwọn àálà ní pé káwọn máa sọ òótọ́ ṣùgbọ́n tó òótọ́ ọ̀rọ̀ bá dẹ̀ dílẹ̀ kọ́ dẹ̀ sọ wọ́n á máa ṣàbòsí wọ́n á máa ṣèké wọ́n á máa gbèsè yẹn ẹlẹ́sìn wọn láti dojú ọ̀rọ̀ rú ẹ máa comment tí brother wa comment despite 10-minute video tí Akéde ṣe fún brother yẹn ò rí nǹkan kan crop jáde nínú video yẹn ju ibi tẹ́mi kan ti ń cash cruise tí mo ti ń tẹ̀lé tí mo kàn ń cash cruise pẹ̀lú àwọn tó tẹ̀lé Akéde pẹ̀lú àwọn fans Akéde ibẹ̀ ló lè lọ máa fèsì sí gbogbo story ìtàn tó fẹ́ lọ máa wú jáde ó mọ̀ wípé ìtẹ́mi mú wá ó ju torí òun lọ ó wá sọ díjà èmi dẹ̀ mọ̀ wípé tọmọdé bá pa mí láyò màá lòjò ó ní brother yẹn lò ṣe rí brother yẹn tẹ́ wá kọ́mẹ̀ntì wípé kí n dá lóhùn bóyá ó ṣeé ṣe kẹ́yìn máa wá òótọ́ again ẹ jẹ́ n ṣàlàyé fún yín nínú fídíò 10 minutes mo ṣe yẹn mo ti rí ifá brother yẹn lọ sínú odù ifá so that a lè lẹ́yìn nípa Ọ̀rúnmìlà dáadáa ẹ̀rí wo lẹ́dẹ̀ tún ní ìdí àbí ṣe lè expect pé kí n sọ pé kọ́ lọ wo àyà kọ́ báyìí nínú alukuran irọ́ o mi ò sọ bẹ́ẹ̀ o nísìn ọ̀rọ̀ yóò yàtọ̀ sí wípé ẹ wá sọ ọ̀rọ̀ ànábì fún mi kémi náà wá sọ pé kẹmọ́ ẹ̀rí jáde nínú odù fátẹ́mi náà nígbàgbọ́ ẹ rí pé kò lè ṣeé ṣe so tẹ bá fẹ́ sọ nípa ànábì inú àdìtì àti alukuran náà lè máa lọ mú wá mo dẹ̀ ń rí fa brother wa padà lọ sí inú odù fá pé kó lọ ka odù fá láti mọ̀ nípa Ọ̀rúnmìlà ánsà wo lọ́dẹ̀ tó ń fẹ́ àbí ṣe lọ́wọ́ ẹ̀fẹ́ kékeré ló máa sọ pé Ọ̀rúnmìlà ó wà ní bíbélì o kí wọ́n máa parọ́ nǹkan tó ṣe tó sí nínú bíbélì tó dẹ̀ sí nínú alukuran ṣó yé yín ṣe rí brother yẹn mo fọ́kọ̀ pé mo dá brother yẹn lóhùn nítorí ìgbà tẹ́mi fún mi lọ wo péjì wọn mo á rí i pé Akéde mo fọ́kọ̀ kò yẹ kí n dárú èèyàn báyìí lóhùn ẹ máa gbọ́rọ̀ tó sọ ń bí. I am glad to tell you that as a Muslim, I am proud that Allah has made our cousins lawful to us. We can get married to our cousin. But they made this look like a taboo to you. Now, brother Fatiolodo, think of this. If most of us got married to our cousins, do you think we would have a lot of divorce cases in our society like we do today? No. If many of us got married to our cousins, do you think there will be a lot of single mothers in our society today? No. You'll be sincere with them. You will see her like your sister. You will do everything to make sure that the marriage works because you don't want to spoil the name of your family. Èèyàn tó sọ wípé Allah pàṣẹ wípé fífẹ́ cousin kò ṣe wọ̀ pé a lè máa fẹ́ cousin wa irú èèyàn bẹ́ẹ̀ yẹn tí ó yẹ kí Akéde bá sọ̀rọ̀ torí mo mọ̀ wípé anything tó bá ti pàtẹ́ mọ́ alukuran wọ́n fẹ́ defend ẹ̀ ní no matter what bó ṣe mú làákàyè dé bó ṣe mú làákàyè wá tó wọ́n máa fẹ́ defend ẹ̀ but nǹkan tó bá ti pàtẹ́ ní mọ́ ilẹ̀ Yorùbá wọ́n máa easy láti tètè question yẹn èèyàn tó sọ fún gbogbo wa wípé báwo tá bá fẹ́ cousin wa ẹ̀yin ò mọ̀ wípé heartbreak kò ní sí èèyàn á fẹ́ ṣe normal torí ó jà àbúrò ẹ̀ máa gbọ́rọ̀ lẹ́nu bóra yóò mọ̀ wípé ìgbà míì tí ọmọ ìyá méjì àbí family bá bẹ̀rẹ̀ sí ní jọ fẹ́ra wọn ó máa ń cause genetic defect kan bóra yóò mọ̀ bó kò ní sọ yẹn èyí tó máa favour alukuran ló máa sọ àwọn tiẹ̀ nǹkan tó dẹ̀ ń ṣe mí ni pé àwọn tiẹ̀ wọ́n jọ sùn síbì kan wọ́n jọ kọrí síbì kan náà àwọn tí Akéde èèyàn ní ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀ mọ̀ wípé brother yóò rọ́rọ̀ sọ ẹ̀yin náà mọ̀ wípé kò rọ́rọ̀ sọ kò lè withstand Akéde kò yẹ dandan wú ẹ̀yin tí Akéde peace out ó pọ̀ yẹ.